You and I'm here with Adunni. Aunty Adunni, alright. Ṣé ọmọ Yorùbá ni? Bẹ́ẹ̀ni. Ọmọ ìpínlẹ̀ wo nílẹ̀ Yorùbá? Kwara. Ìpínlẹ̀ Kwara State. Ní apápá abo ní Kwara State. Ọmọ Àjàṣẹ́pọ̀. Ọmọ olùpà eré olú. Ó dà bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ gbọ́ Yorùbá dáadáa? Gbọ́ ọ̀bọ̀ mi ò gbọ́ jìnlẹ̀ o. Ó dà, màá máa bí ní àwọn ìbéèrè kan nínú èdè Yorùbá. Kí ni Yorùbá pè ní yàtọ̀ sí májèlé? Kí la tún lè pe poison ní èdè Yorùbá? Ṣé máa sọ pé oúnjẹ tí ò dá ní? Ẹ gbìyànjú ẹ. Yàtọ̀ sí májèlé bẹ́ẹ̀ ni. No, English ẹ ní poison. Kí ni Yorùbá tún pè yàtọ̀ sí májèlé? Májèlé. Iná pe poison. Májèlé. Oúnjẹ tó ń pààyàn. Oúnjẹ tó ń pààyàn. Alright, ṣé kí n sọ fún yín ni? Alright, so Yorùbá tún lè pe májèlé ní